àwọn tí ń sin bàbá Jésù wọn ò lè ṣàìsí lẹ́mìí àti lótìtọ́. Àwọn kan lẹ́ Ọlọ́run ní mẹ́rin tí ń sìn òótọ́ ni ṣùgbọ́n àbò òótọ́ ni. Gbogbo òótọ́ ni pé Ọlọ́run mẹ́rin tí ń sìn àwọn tí ń sin Ọlọ́run náà wọ́n mọ̀ pé àwọn ń sin Ọlọ́run. Báwọn ẹlẹ́sìn ti mọ̀ pé àwọn ń ṣẹ̀sìn. Ẹlòmíràn ní ẹ̀sìn bàbá òun yìí Ọlọ́run fi rọ̀ òun lọ́rùn. Gbogbo ń tẹ̀sìn yẹn ní kán máa ṣe ní í ṣe ẹ̀sìn nìyẹn, iṣẹ́ Ọlọ́run kọ́ lẹ́sìn. Ìta ń pè ní sí Ọlọ́run, tí Ọlọ́run yàn láàyò, iṣẹ́ rere tọ́lọ́run yàn láàyò tí Ọlọ́run fẹ́ kó o máa ṣe. Iṣẹ́ yẹn mo ní pé bọ́lọ́run ti gbé kalẹ̀ ni pé èèyàn bẹ̀rẹ̀ nínú iṣẹ́ oúnjẹ òòjọ́ yóò wá wọnú iṣẹ́ mi. Yẹ mú wá báyìí pé Èlíṣà àgbẹ̀ aládàá ńlá ó lè Èlíṣà. Iṣẹ́ tó sì ń ṣe yẹn iṣẹ́ oúnjẹ òòjọ́ ẹ̀ ni Ọlọ́run ló yàn iṣẹ́ yẹn fún. Ó sì ṣe rere ńbẹ̀ kó rábàjá kó tọrọ jẹ kó tàràkà kó jẹ gbèsè kó máa lọ látòrí òkè dórí òkè kó máa sọ kó máa kó ìwé ìpẹ̀jọ́ kiri pé wọ́n ti pè lẹ́jọ́ àwọn báǹkì tó ń yáwó lọ́wọ́ wọn lórí òkè. Ọlọ́run ṣàánú mi, Ọlọ́run ṣàánú. Kò fọ́tò àwọn tó jẹ lówó kiri pé Olúwa bá ń kó sí wọn nú. O ò lè ṣe iṣẹ́ tí Ọlọ́run yàn ẹ́ láàyò kó rábàjá nìyẹn.